gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà ni èmi kò má dẹ̀ kọrin o. gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà ni ètò. Kadi koroba o, kadi suku, Kàdàbí mọ́lẹ̀ o, bẹ́ẹ̀ni ojú sọ́kọ, kẹ̀mbẹ̀ sanyán bàbá ṣọ́. Ìró àti bùbá pẹ̀lú àbètí ajá. Àgbàlá ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn. Bẹ́ẹ̀ni o. Kárí ni ká pọ́n nílẹ̀ Yorùbá lónìí yẹn. Ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi, ẹ fàṣà kọ́mọ. Gbàgede àṣà ni. àṣà alẹ́ wa ni. Gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa tó ṣí wa létí lọ́sẹ̀ yìí. gbàgede àṣà ni ètò. Mojísọ́lá Ìjàyí látọ́kùn ètò yẹn ò bẹ́ẹ̀ lórí àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa tó ṣí wa létí lọ́sẹ̀ yìí. gbàgede àṣà ni ètò. Bẹ́ẹ̀ ni Fẹ̀mọ́ kọ̀mándà bó ti ń pè mí mò ń jẹ́ etí mi ò di. Àní gbàgede àṣà lètò ọ̀hún tá a fi ń ṣíra wa létí pé ká má gbàgbé àṣà ilẹ̀ wa. Ẹ kú dédé àsìkò yìí, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́ àjíire bí. Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí jákèjádò àgbáńlá ayé. Àní gbogbo àkókò tẹ́ ẹ bá wà pátápátá ni mo kí yín. Ẹ̀yin tẹ́ wà láàárọ̀ ẹ káàárọ̀, ẹ̀yin tẹ́ wà lọ́sàn-án ẹ káàsán, ẹ̀yin tẹ́ wà lálẹ́ ẹ mà káalẹ́ o. Gbogbo àkókò tẹ́ ẹ bá wà pátápátá níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí jákèjádò àgbáńlá ayé ni mo fi ń kí yín pé ẹ kú dédé àsìkò yìí o. Lágbára lọ́wọ́ Elédùmarè ipa ò ní pín ẹ wá níròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ. Mo ní afẹ́fẹ́ lẹ́lẹ́ awo ilé ayé ẹ̀fúùfù lẹ̀lẹ́ awo òde ọ̀run dákun dábọ̀ fi yèdè nú fi yèdè kù kó fi yèdè gbogbo ara ire ni kó fẹ́ wá àdùn ni kó fẹ́ wá ayọ̀ ni kó fẹ́ wá ìdùnnú ni kó fẹ́ wá fẹ́mi àtàwọn olólùfẹ́ ètò gbàgede àṣà yìí. Lágbára lọ́wọ́ Elédùmarè ìró ìdùnnú la máa gbọ́. Yèyé Mojísọ́lá Àjàyí ló kọ mi. Àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín afẹ́bi sínú kò ń jẹ ahun. Èmi lọmọ bó ló ń jẹ bá rí mi tó rojú máa sì fa ẹ̀jẹ̀ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kanjú àmì ni. Àríkẹ́ ọmọ ajó ń má níwòrán mo tún ti lété ń bọ̀ sórí àpèrè ètò. Ìbàràpá ni mí ọmọ àfi bàràpìlẹ̀ ọ̀rọ̀ tapá ti tan èrúwà òjòkó agbe dúdú orí òkèlé àkùkọ gàgàrà kíkan nírúwà agbe ló máa ń dájà tiwa. Ẹ wò ó mi ò ní pòpò lọ sílé olóró. Gbàgede àṣà lètò eléyìí lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV. Ẹ máa wò ó ẹ bá mi pín ká ẹ tàn kálẹ̀ ẹ buwọ́lù ẹ subscribe ló ń jẹ́ bẹ́ẹ̀ sórí Yèyé Gbàgede Àṣà TV torí pé nínú ètò yìí lórí ìkànnì yìí láti máa ṣègbélárugẹ àṣà Yorùbá. Àní àṣà àwọn baba ńlá wa, àní gbogbo ohun tí àwọn baba ńlá wa ń ṣe láyé àtijọ́ táyé wọn fi ń tùbà tó fi ń tùṣẹ, èyí tí àwọn baba ńlá àwọn ìyá ńlá wa ń ṣe láyé àtijọ́ táyé wọn fi ń tòrò bí omi àfòwúrọ̀ kan táwa ìwé èwò yóò kì í ṣe mọ́ táyé fi polúkúrú muṣu mọ́ wa lọ́wọ́. Iná là á máa kọ́ wa lórí ètò yìí. Ẹni bá sì sọ pé ará àjọ òun ò gbọ́n òun tọ̀hún ti bú bàbá rẹ̀ mọ́. Ará àjọ òun gbọ́n nítorí pé àṣà àdáyébá àwọn baba ńlá wa láyé àtijọ́ kò ń ṣe ohun tá a lè fọwọ́rọ́ tì sẹ́yìn. Nínú gbogbo ẹ̀yà nínú gbogbo àṣà Yorùbá nìkan ló dáa tó rẹwà tó sì pa òfin Ọlọ́run mọ́. Ṣé bẹ́ẹ̀ ráwọn aráabí àwọn ẹ̀yà kan lórílẹ̀‐èdè Nàìjíríà bí wọ́n bá fẹ́ jí baba ńlá wọn ìpá ni wọ́n sọ sí papa get up jàre ẹ̀ẹ́dẹ́ don break ilẹ̀ ti mọ́ bàbá ìdìde ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n á fipá jí bàbá wọn wọ́n fẹ́ jìyà wọn wọ́n á jùpá sí pé màmá dìde ilẹ̀ ti mọ́ ilẹ̀ ó ti mọ́. Bí wọ́n ṣe ń ṣe nínú àṣà tiwọn nìyẹn. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá ọmọ ọkùnrin ó dọ̀bálẹ̀ kí bàbá àti ìyá àti gbogbo ẹni tó jù ní lọ ni. Báṣà Yorùbá ṣe jẹ́nu ọmọ obìnrin á wá kúnlẹ̀ fún bàbá àti ìyá rẹ̀ àti gbogbo ẹni tó jù lọ pátápátá. Ṣé mọ̀ pé àṣà ìbọ̀wọ̀ fún bẹ nínú ìwé mímọ́ méjèèjì. Ṣé ti wá rí pé òyìnbó aláwọ̀ funfun òun kọ́ ló kọ́ àwọn baba ńlá tèmi àtàwọn ìyá ńlá mi láṣà
àṣà Yorùbá dáa, ó ṣe pàtàkì púpọ̀ ká fi kọ́ àwọn ọmọ wa, ẹ̀kọ́ àwọn ọmọ yín lédè, ẹjọ́ ń gbédè abínibí yín, bí wọn ò bá tiẹ̀ gbọ́ ti dálẹ́ẹ̀tì tó jẹ́dẹ̀ àdúgbò yín, ẹ jẹ́ kí wọ́n gbọ́ èdè Yorùbá pọ́nbélé kí wọ́n sì máa sọ. Àǹfààní pọ̀ ń bẹ́ẹ̀. À ń pariwo pé à ń lọ sí orílẹ̀-èdè olómìnira ti Yorùbá, ẹ jẹ́ n bi yín ná, tí a ò bá tiẹ̀ gbé àṣà wa lárugẹ, tí a mọ nǹkan kan nípa àṣà Yorùbá, kí gan la fẹ́ lọ ṣe ní orílẹ̀-èdè olómìnira ti Yorùbá tí Yorùbá ní ìṣọ̀tá là ń lọ yìí? Àfi ká mọ àṣà wa, àfi ká dìímú ká gbá mú ká mú lọ́kùnkúndùn, nítorí pé bá a bá gbá mú ká dìímú ká mú lọ́kùnkúndùn, Ọlọ́run má jẹ́ ó yá ò padà jẹ wá. Ọlọ́run ò ní jẹ́ ká padà bọ́ sí abẹ́ ìsìnrú àwọn aláwọ̀ funfun mọ́, nítorí pé àwọn arábí ti wọlé sí wa lára o. Àwọn òyìnbó aláwọ̀ funfun wọ́n ti wọlé sí wa lára, wọ́n ti wọlé sí wa lára tó pátápátá. Wọ́n kọ́ Yorùbá, wọ́n pè èdè Yorùbá, wọ́n lùlù, wọ́n ń kọ́fá, gbogbo àṣà àti ẹ̀sìn ìbílẹ̀ wa pátápátá. Ọ̀pọ̀ ní wọ́n ti di olórí ẹkùn olóríṣà lóríṣiríṣi ní gbogbo àgbáyé. Èwo là wá nígbé tiwantiwa lárugẹ fún? Wọ́n sì ní onígbá ní pegbá ẹ̀ lékùfọ́ lọ́mọ Ádámọ̀ fi ń bá a kó dọ̀tí, ẹni bá pegbá rẹ̀ láǹkàrà ọmọ Ádámọ̀ àtẹ̀fọ́. Ẹ jẹ́ á gbé àṣà tiwantiwa lárugẹ. Ṣé ẹ wò ó, pẹ́pẹ́ yóò pọ̀n mọ́ lónìí, nítorí bàbá ìgọ̀lọ̀ Clement Olúwaṣeun ó ń bẹ níkàlẹ̀ lónìí tí a máa mú àwọn ewé àti gbolẹ̀ wa wá fún yín lọ́lọ́kan òjọ̀kan. Iṣẹ́ tí àwọn ewé bẹ́ẹ̀ wá ń ṣe, ẹni ní Yorùbá ò lọ́bẹ̀ tí ẹ̀ ló bá òun ló mọ̀, nítorí pé ewé àti egbò ilẹ̀ bàbá wa, àwọn ọbẹ̀ ilẹ̀ bàbá wa, oògùn ní lèmi ṣe máa ń sọ lórí abala ìbílẹ̀ nímí yìí pé ẹ jẹ́ á jẹ oúnjẹ wa bí ẹni ń jẹ oògùn, ká má bàa jẹ oògùn bí ẹni ń jẹun, ni mo máa ń sọ lórí ètò yìí pé ẹ jẹ́ ká gbé tiwantiwa lárugẹ. Ewé ń bẹ, egbò ń bẹ, ewé ń bẹ, oògùn wà nílẹ̀ Yorùbá. Ní tí Yorùbá ní kò ṣe fọwọ́rọ́ ti sẹ́yìn láíláí fáabàdà. Yorùbá ní nǹkan, àmọ́ ẹ jẹ́ ká ṣàmúlò ẹ̀, ẹ jẹ́ ká gbé pọ́n. Yorùbá léwé alégbò a sì lóògùn. Ẹ má jẹ́ àparọ́ fúnra wa, Yorùbá lóògùn. Ìran wo ló lóògùn bí Yorùbá? Àmọ́ Yorùbá yìí tètè jà. Yorùbá gbàgbọ́ wípé ogun ò dàbí iyán. Yorùbá nígbàgbọ́ pé ogun ò dàbí ẹ̀kọ. Yorùbá gbàgbọ́ wípé ogun máa ń ba nǹkan jẹ́ ni. Ẹnìkan ní ojo làwọn Yorùbá, àwọn bàbá ńlá mi èṣojo. Ẹ ṣàmọ̀ ilẹ̀ Yorùbá ni ìran Oníkòyí wà, àwọn apọ̀fun yọ̀yọ̀ dágbà ọfà sílẹ̀. Ẹ̀ṣọ́ Ìkòyí tó gbọfà lẹ́yìn ojo ló ṣe, torí pé iwájú ni bàbá wọn fi ń gbọ́ta. Jẹ́ ẹgbọ́ rí ni pé ìran Yorùbá ṣojo rí? Ìran Yorùbá kì í ṣojo. Ìran Yorùbá kì í ṣojo, ṣùgbọ́n ìran Yorùbá máa ń ní ètò, wọ́n máa ń farabalẹ̀, wọ́n á ṣàlọ̀ síwájú ìjà. Ìran Yorùbá kì í ṣàdédé pète ogun, wọn kì í ṣàdédé gbèrò ogun, torí pé Yorùbá gbàgbọ́ pé ogun ò dàbí iyán, bẹ́ẹ̀ lógun ò sì dàbí ẹ̀kọ. Wọ́n ní ọmọdé ò mogun, ó ní kógun ó wá. Wọ́n wá ní tógun bá dé ń kọ́ ibo ló lọ, ó lóun ó sá lọ sí kọ̀rọ̀ yàrá ìyá òun. Ẹ gbọ́, àti kọ̀rọ̀ yàrá ìyá rẹ̀ àti yálà ìyá ńlá kú bàbá yàlà yá ẹ̀, èwo lógun ò ní mú bẹ̀. Òun ni Yorùbá fi gbàgbọ́ wípé ká ṣe pẹ̀lẹ́ ká ṣàlọ̀ síwájú ìjà, torí wọ́n gbàgbọ́ pé ogun ò dàbí iyán, kò sì dàbí ẹ̀kọ, ogun ò dàbí ìrẹsì ọ̀fadà tá à ń fata sí lórí tá kò jẹ. Yorùbá kì í ṣojo, ẹ mú yẹn kúrò ńbẹ̀ látòní lọ. Ẹ wò ẹ jẹ́ fún yín ní àwọn òwe, àbí kí n kọ́kọ́ fún yín láròkò ni. Ẹ jẹ́ fún yín ní òwe. Mo kó òwe wá sóde ilẹ̀ yìí, mo kó òwe wá sóde ilẹ̀ yìí. Òwe 6 péré náà mo kó wá o. Òwe mi àkọ́kọ́ ní ẹni bá lè sin gbèsè lásìjù, ṣó rẹ ni bàbá rẹ̀ jẹ lówó. Ẹ̀rẹ́rìn. Bẹ́ẹ̀ ni, béèyàn bá ti ń wá onígbèsè tó sin onígbèsè lásìjù, ẹ̀wọ̀n náà ó pàdé ẹni tí bàbá tiẹ̀ náà jẹ lówó. Òwe Yorùbá ni, òwe Yorùbá ni. Òwe mi kejì sọ pé afènìyàn mímọ̀ sọ̀rọ̀, afènìyàn mímọ̀ sọ̀rọ̀ ohun gbogbo ló ní. Afènìyàn mímọ̀ sọ̀rọ̀ ohun gbogbo ló ní. Ẹni bá mọ̀ọ̀yàn tó mọ̀nimọ̀ni tó mọ̀ọ̀yàn tó wá lóhun olówó lọ́wọ́, ẹ sọ fún yín pé ohun gbogbo ló ní. Afènìyàn mímọ̀ sọ̀rọ̀ ohun gbogbo ló ní. Bí nísìnyí kí n mọ irú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí kó mọ̀ mí, kémi náà ó sì mọ̀, ṣé mi màá sọ pé mi lówó lọ́wọ́? Buhari tí wàá lè bàbá àgbà kí n mọ̀ kó mọ̀ mí, kémi náà máa wọlé sílé àpáta agbára ní Aso Rock, kí n máa wọlé kí n máa jáde,
ṣé ń pè lówó lọ́wọ́ bówe òun ti lọ nìyẹn. Àfẹnìyàn mímọ̀ sọ̀rọ̀ ohun gbogbo lóní, ẹni mọ́nímọ́ní ẹni mọ̀ọ̀yàn kó má sọ pé òun ò lówó lọ́wọ́ torí pé àfẹnìyàn mímọ̀ sọ̀rọ̀ ohun gbogbo lóní. Àwọn bàbá ńlá wa ní làákàyè o, ọlọ́pọlọ pípé làwọn ọ̀ràn Yorùbá. Òwe mi kẹta sọ pé ẹni tó mọjọ́ òwò ló mọjọ́ kú, ẹni bá mọjọ́ ọjà ó tà kódà onítọ̀hún yóò mọjọ́ kú. Ẹni mọjọ́ òwò mọjọ́ kú, ẹni mọjọ́ ọjà ó tà yóò mọjọ́ kú. Òwe kẹta ló wí bẹ́ẹ̀. Òwe mi kẹrin sọ pé ẹni tó nà yá àyàwó ti ṣe kísà nílé àná. Níbẹ̀ yìí náà mọ̀ wọ́n ní orò lànà a kì í rí fín. Ẹni bá wá nà yá àyàwó ẹ̀ ńkọ́, ẹni tó nà yá àyàwó rẹ̀ ó ti ṣe díẹ̀, ó ṣe púpọ̀, ó ṣe kísà nílé àná ni Yorùbá wí. Òwe ẹlẹ́ẹ̀karùn sọ pé ẹni bá mọbi tọ́rọ̀ ó já sí, ẹni tó mọbi tí ọ̀rọ̀ ó já sí, ọ̀tá ọlọ́rọ̀ ní kọ́kọ́ dà. Ó yà yín lẹ́nu bọ́rọ̀ kan bá ṣẹlẹ̀ lágbolé tàbó ṣẹlẹ̀ nínú ìlú tẹ́nìkan wá ń wò pé ibi tọ́rọ̀ yìí sì ń lọ rèé o, ibi tọ́rọ̀ yìí máa já sí rèé o, ibi tọ́rọ̀ yìí ń lọ rèé o, ọ̀gbẹ́ni yìí ṣọ́rẹ́ o, ibi tọ́rọ̀ yìí máa padà já sí rèé o. Ṣe mọ̀ pé ara àwọn èèyàn wá kò tọ̀rọ̀ ó máa kan gbogbo wá kan nìyẹn lára gbogbo. Ọ̀tá ẹni tí ó lọ̀rọ̀ òun ni ó dà, lẹ́ni tí ń sọ pé tó mọbi tọ́rọ̀ yóò já sí yẹn ọ̀tá rẹ̀ ni ó dà. Ẹni bá mọbi tọ́rọ̀ ó já sí, ọ̀tá ọlọ́rọ̀ ní kọ́kọ́ dà. Òwe ẹlẹ́ẹ̀karùn-ún. Òwe mi kẹfà sọ pé ẹni tó fẹ́ràn tó rẹ́rìn, èèyàn tó rẹ́rìn ó rẹ́rìn ń tàgbàdo, ó rẹ́rìn tàgbàdo rẹ́rìn tàgbàdo rẹ́rìn tàgbàdo, òun náà yóò sunkúnra ẹ̀kọ́, yóò sunkúnra ẹ̀kọ́ ọ̀dájí. Òwe yìí bá àwọn àgbẹ̀ wí nígbà tí òjò ọ̀pọ̀ṣùkẹ́ òjò tó rinlẹ̀ dáadáa. Àgbàdo yọ ọmọ bọ̀kọ̀ àlóko, àgbàdo máa jáde. Bẹ́ẹ̀ ni àgbẹ̀ ó tàgbàdo yóò rẹ́rìn kówó sápò, ṣùgbọ́n ẹni bá rẹ́rìn tàgbàdo nígbà òjò kí ni ó ṣe? Òun náà ó rojú yóò ra ẹ̀kọ́ ọ̀dájí bí òjò bá kásẹ̀ ńlẹ̀. Bówe òun ṣe lọ nìyẹn. Ẹ wo orí àwọn baba ńlá wa pé pọ̀ torí pé Yorùbá gbàgbọ́ pé òwe lẹṣin ọ̀rọ̀ báyìí lẹṣin òwe, tọ́rọ̀ bá sọnù òwe la fi ń wa nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ fún yín láròkò kó tó wá di pé a máa gbé àlejò wa wọlé. Bàbá Ìgànlọ̀ lórí ìbílẹ̀ ní mítowétegbò lẹ̀ wa, àní àwọn ọbẹ̀ ilẹ̀ wa èyí tí ń ṣara lóore, àwọn ọbẹ̀ ilẹ̀ wa èyí tó jẹ́ oògùn, èyí tó yẹ pé tá a bá jẹ mo ní ká jẹun wa bí ẹni jẹ oògùn, ká má bàa jẹ oògùn bí ẹni jẹun. Tá a bá jẹ yóò ṣe àǹfààní pàtàkì nínú àgọ́ ara wa. Ǹjẹ́ ẹ mọ̀ pé ẹ̀fọ́ ni ewúro, ewébẹ̀ ni nílẹ̀ Yorùbá, ó níṣẹ́ tí ń ṣe lára o. Á mú wá lónìí, á sọ ọ́, á yànnà náà ẹ̀. Bàbá Ìgànlọ̀ ó tu ẹgbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lẹ́nu Bàbá Ìgànlọ̀ ọ̀wọ́n Kòtónú tó mọ̀tì fún tẹ̀wùdọ̀ nínú ewé àti egbò ilẹ̀ wa. Á tu àlùbọ́sà tí a fi ń ṣe bẹ̀jẹ̀ òun. Ǹjẹ́ ẹ mọ̀ pé òun náà ṣe àwòtán, ó ṣe àwòtán ara. Nígbà bá débẹ̀ á tu pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Ǹjẹ́ ẹ mọ̀ pé ẹ̀fọ́ ni ìgbó, àwọn kan ń pè ní ìgbó, àwọn kan ń pè ní ègbó. Ẹ̀fọ́ ni ewébẹ̀ nílẹ̀ Yorùbá, a lè rò jẹ, a lè bọ́ jẹ, a lè sè ní ẹ̀gúsí òṣìkí. Ǹjẹ́ ẹ mọ̀ pé ó ní ohun tí ń ṣe, ó ní ìwòsàn tí ń ṣe lára. Ẹ wò ó nítorí àwíjàre kí tó tán lẹ́nu. Ẹ jẹ́ fún yín ní àròkọ tòní ká tó wá lọ rèé pé Bàbá Ìgànlọ̀ wọlé. Àròkọ mi tòní ẹyọ kan péré ni mo mú wá fún yín, ṣùgbọ́n ó kì pọ́pọ́. Bí Yorùbá bá fi òwú dúdú àti funfun pẹ̀lú irun orí ọmọdé ọmọ òkókó, òwú dúdú bí Yorùbá bá fi òwú dúdú àti òwú funfun pẹ̀lú irun orí ọmọ ìkókó ránṣẹ́ sí ẹnìkan tó wà nídàálẹ̀, ó ní ìtumọ̀ ńlẹ̀ Yorùbá. Ìtumọ̀ rẹ̀ ni pé kí ẹni yẹn máa bọ̀ nílé ní kíákíá, kí ẹni yẹn máa bọ̀ nílé ní wàrà àṣẹṣà. Ìdálẹ̀ náà ló wà o, ẹni tó wà lájò ni wọ́n ń pè nídàálẹ̀. Kí ẹni yẹn máa bọ̀ nílé ní wàrà àṣẹṣà torí pé ìyàwó rẹ̀ ti bímọ, ìyàwó rẹ̀ ti bímọ, kò sì sí àríyànjiyàn níbẹ̀ o, nítorí pé òwú dúdú àti funfun kì í bára wọn jiyàn. Ọmọ òun jọ́ bí ìmúmu ni, ọmọ rẹ̀ jọ́ bí ìmúmu. Máa bọ̀ nílé ní kíákíá, ìyàwó rẹ̀ ti bímọ, ọmọ òun sì ṣe kí ni, ó jọ́ bí ìmúmu. Orí àwọn baba ńlá wa pé nígbà jẹ́ pé òwú dúdú àti funfun wọn ì bára wọn jiyàn. Àròkọ òun bó ṣe lọ nìyẹn. Bí Yorùbá bá fi òwú dúdú àti funfun pẹ̀lú irun orí ọmọ òkókó ránṣẹ́ sí
ẹnìkan tó wà ní ìdálẹ̀ tó jẹ́ arákùnrin kan tó wà ní ìdálẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé kó máa bọ̀ nílé ní kíákíá ìyàwó rẹ̀ ti bímọ kò sì sí àríyànjiyàn ńbẹ̀ òun lọmọ ń jọ ọmọ rẹ̀ jọ bí ìmúmu ni nítorí pé òwú dúdú àti funfun kì í bára wọn jiyàn a ní nǹkan tó pọ̀ nílẹ̀ Yorùbá ọpọlọ àwọn baba ńlá wa àti ìyá ńlá wa pé wọ́n sì mọ ohun tí wọ́n ń ṣe ẹ̀wọ̀ ẹni párajọ́ òun ò gbọ́n wọ́n tó àwọn ti bú bàbá rẹ̀ mọ́ níwà dókè lọ́hùn báyìí kí n lọ mú àlejò wa kí n mú wọlé káwá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ewé àti egbò àwọn ọbẹ̀ ilẹ̀ wa tí ń ṣèwòsàn lágọ̀ọ́ ara ẹ gbádùn ẹ̀ ń bọ̀. Gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà ni ètò kó má dà kọrin o gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà ni ètò kádì kóróbá o kádì sùkú kádàdì mọ́lẹ̀ o bẹ́ẹ̀ ni ojú sọ́kọ kẹfẹ́ sanyán bàbá ṣọ́. ìró àti bùbá pẹ̀lú àbètí ajá agbádá ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn bẹ́ẹ̀ ni o kárí ni ká pọ́n nílẹ̀ Yorùbá lónìí yẹn. ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi ẹ̀fà ṣàkọ́mọ gbàgede àṣà ni àṣà alẹ́ wa ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa tó ṣí wa létí lọ́sẹ̀ yìí gbàgede àṣà ètò. Mojísọ́lá Àjàyí ta tó kún ètò yẹn ò bẹ́ẹ̀ lórí àṣà ni. èmi gangan lèmi àníwọ̀n ò ní fẹ́ lòmí ìṣe mí Mojísọ́lá Àjàyí lèmi ń jẹ́ èmi látọ́kùn ètò gbàgede àṣà èmi gangan ni yèyé gbàgede àṣà bẹ́ẹ̀ ṣe ń wò yìí lórí yèyé gbàgede àṣà on YouTube ẹ máa bá ń pín ká ẹ jẹ́ káwọn èèyàn rí gbọ́ ẹ jẹ́ wo dá mọ̀ ẹ jẹ́ kí wọ́n wo ohun tó ń lọ àní ẹ jẹ́ kí wọ́n jẹ ìgbádùn ètò gbàgede àṣà yìí bẹ́ẹ̀ náà ṣe ń jẹ́ yìí ẹ bá ń pín fáwọn èèyàn ẹ bá ń buwọ́ lù ú ẹ comment ẹ subscribe kẹ̀dẹ̀ like ẹ kẹ́ share fáwọn míì náà kí wọ́n lè jẹ gbádùn ẹ̀ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ipá ò ní pín yín o mo ní adájọ́ mátàsé àsọ̀rọ̀ máyẹ̀ bírú ẹni bẹ́ẹ̀ bá sọnù ó di dandan ká wá rí ni o ṣe mọ̀ pé a sọ fún yín pé lórí ètò gbàgede àṣà àwọn àlejò lọ́lọ́kùn òjọ̀kún máa bá wa wọ́n sì ti ń bá wa lálejò òdú ni bàbá ìgọ̀lọ̀ báyìí wọn kì í ṣàìmọ̀ fún olóko wòlíì Clement Olúwaṣeun tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ìgọ̀lọ̀ ọ̀kan gbòógì nínú ẹni tí ń fi ewé àtegbò ilẹ̀ wa ti fi ṣọmọ aráyé lóore gẹ́gẹ́ bí iṣẹ́ tiwọn nílànà ti ìbílẹ̀ ewé àti egbò wọ́n mọ̀ ń pẹ̀ ó dá wọn lójú tó bẹ́ẹ̀ gẹ́ òun la ṣe ń gbé wọn wá sórí ètò yìí pé a ní àwọn ewé bẹ̀lẹ̀ wa èyí tí ń ṣiṣẹ́ ìwòsàn ẹnìkan ní Yorùbá ò lọ́bẹ̀ mo sì wò ó títí mo ṣápẹ́ mo sì minú mo ṣápẹ́ mo minú ni nítorí pé àìmọ̀kan ní dàá láàmú àìmọye ọbẹ̀ tí Yorùbá ní tó jẹ́ pé ń ṣiṣẹ́ ìwòsàn ó ń wo àrùn ó ń fọ àrùn dànù lágọ̀ọ́ ara kìkìdá káwa kàn jẹ oúnjẹ wa bí ẹni ń jẹ oògùn ni ká má bàa wá padà jẹ oògùn bí ẹni ń jẹun òun la ṣe dá abala ilé yìí sílẹ̀ pé Yorùbá ìbílẹ̀ ní pọ́nbélé lórí ètò gbàgede àṣà bàbá Clement wòlíì Clement Olúwaṣeun bàbá ìgọ̀lọ̀ ẹ máa kú dédé àsìkò yìí ẹ bá ń kí àwọn èèyàn wa lé kẹsì máa wò. mo kí gbogbo ojú tó ń wò wá àti etí tó ń gbọ́. ẹ tún lè bá ń gbóhùn sókè díẹ̀ sí i kán lè gbọ́. mo kí gbogbo ojú tó ń wò wá àti etí tó ń gbọ́ wa ọpẹ́ ni fọ́lọ́run ògo ni fún Jésù Kristi pé a tún ríra wa láyọ̀ àti àlàáfíà. adúpẹ́ o alihamudu dùláì. ọpẹ́ ni fọ́lọ́run ẹ̀ẹ́dẹ̀kú dédé àsìkò yìí ẹ̀kú iṣẹ́. ẹ ṣeun bàbá mo ní ibi à ń lọ òjìnà àmọ́ ibi tá a máa yà yóò pọ̀ rẹpẹtẹ nítorí pé ewé àtegbò ilẹ̀ wa ó ń ṣiṣẹ́ ìwòsàn pàápàá jùlọ àwọn ewé bẹ̀ẹ̀lẹ̀ wa wọ́n ń ṣiṣẹ́ ìwòsàn àwọn nǹkan tí à ń jẹ tá a kàn rò pé kákàn jẹun kínú ó kún ni
kì í kàn ṣe pé kákàn jẹun kí ló kún nìkan ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o ẹ ní ìwòsàn tó pé ó ń bẹ lára àwọn ewé bẹ́ẹ̀ wà àmọ́ lónìí a máa mú nǹkan mẹ́ta náà la mú wa tá a jíròrò lórí ṣùgbọ́n mo fẹ́ ká wá àwàjílẹ̀ rẹ̀ kó lè yí àwọn èèyàn iṣẹ́ rí eléyìí èmi kàn fi ń ṣàǹfààní fáwọn olólùfẹ́ wa ni o bẹ́ẹ̀ ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ní àìsàn ń ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn láìsàn ń ṣe ṣùgbọ́n wọ́n ní aṣọ náà ló bo tóníkálukú ẹni kan ló mọ̀ aburú ayé tó ń tarùn tàìsàn ò ní kàn wá kò ní kàn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá kò ní kàn àwa náà lágbára Ọlọ́run lónìí ẹja kọ nínú nǹkan bíi mẹ́ta tá a mú ẹja kọ lọ sórí àlùbọ́sà ẹ̀yin náà lè sọ bẹ́ẹ̀ ní àlùbọ́sà ṣe wòsàn ṣùgbọ́n èmi kí n mo dámọ̀ lẹ́yìn kémi mú àlùbọ́sà kí n gé sínú rẹsì kémi mú àlùbọ́sà kí n gé sẹ́fọ́ kémi mú àlùbọ́sà kí n gé sáta kí n sì lọ ká sebẹ̀ ká jẹun kínú okun ni bàbá ìgbọ̀lọ̀ ẹ̀ ń ṣọlẹ̀ lórí ọ̀rọ̀ àlùbọ́sà èyí tá à ń lọ má ta tá a fi ń jẹun ìwòsàn wo làlùbọ́sà tún ń ṣe. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ orúkọ mi ni wòlíì Clement Olúwaṣeun tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ìgbọ̀lọ̀ àlùbọ́sà àǹfààní tó ń bẹ nínú àlùbọ́sà pọ̀ gan ìwòsàn tí ń bẹ nínú àlùbọ́sà ó pọ̀ gidi gan àkọ́kọ́ ẹni bá ń jẹ àlùbọ́sà dáadáa kò ní fi bẹ́ẹ̀ ní ìpèníjà ojú bẹ́ẹ̀ ni ẹni bá ń jẹ àlùbọ́sà dáadáa kò ní nípèníjà ojú ṣé ká kàn mú àlùbọ́sà ká kó sínú abọ́ báyìí ká máa fi fọ́ọ̀kì ká máa fi mú jẹ ní jẹ tútù ẹ̀ èmi gan tí mò ń sọ̀rọ̀ yìí mo máa ń jẹ ní tútù ẹ̀ dáadáa. Kò sí ní pa wá kò sí ó ní ìpalára tí máa ṣe fáwọn tèmi. Ẹ̀rọ kò ní bomi láwọn rárá kò gbéyàn láhàn rárá. Ẹnì ṣọlẹ̀. Ṣé rí ẹni tí ó bá mọ̀ wípé òun fẹ́ kí ojú ìdọ̀tí ojú kó máa jáde kí àlàáfíà wà nípa ìríran òun láàárọ̀ kùtùkùtù báyìí kó tó jẹ oúnjẹ kankan ṣé ń gbọ́ mi kó gé àlùbọ́sà yẹn wẹ́wẹ́ kó ṣàn kó máa kọ́kọ́ bó èpo aṣọ tó wà lára ẹ̀ aṣọ ìbora tó wà lára ẹ̀ kó bó kúrò kó dẹ̀ ṣàn kó gé wẹ́wẹ́ kó tún lè tún ṣàn kó rọra kó jẹ kó á mu omi sí dáadáa. Ogun rèé àlùbọ́sà ká ṣàn ká gé wẹ́wẹ́ ká ṣàn ká wá mu sí dáadáa tó pọ̀. Ṣé wọ́n pé omi tó mu yẹn kò sí bó ṣe fẹ́ ṣe tí ò ní tọ̀ yóò máa tọ̀ gbogbo kòkòrò tó lè fa àkóbá fún ìríran ẹ̀dá yóò máa tọ̀ nù. A máa tọ̀ dáa. Bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé àlùbọ́sà kò kúkú ń ṣe pé àwa la dá Ọlọ́run ló dá. Ọlọ́run ló dá. nígbà ní dẹ̀ sọ fún wa pé ohun gbogbo tí Ọlọ́run dá dáradára ni. bí a dẹ̀ ti ṣe mọ̀ tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀. Ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀. so àǹfààní tó wà nínú àlùbọ́sà pọ̀ yẹn ení ẹ ṣe yẹn ní ení. ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ní pajápajá bóyá pajápajá ọwọ́ tàbí ẹsẹ̀. kídọ̀kídọ̀. Àbí kí ni jẹ́ pajápajá. Pajápajá yẹn ó máa ń mú èèyàn. Ó máa ń mú èèyàn. Lọ́wọ́ tàbí lẹ́sẹ̀. Ọwọ́ ò ṣe ní kò lè ṣe é nà. Àbí ẹsẹ̀ kò lè ṣe é gbé tí gbogbo tí ó kájọ. Tó má dàbí pé iná mú èèyàn ẹ mọ̀ bó ṣe máa ń rí nìyẹn. Àbí ìgbà tó bá fi ẹni yẹn lẹ̀ kó tó lè rárá gbé dáadáa. Ṣé wá rí tó bá ti rí bẹ́ẹ̀ kó mú àlùbọ́sà yẹn kó gé wẹ́wẹ́ kó á kó sínú ìbọ̀sẹ̀ àbí báwo lẹ ṣe máa ń pè náà. Socks ní ìbọ̀sẹ̀ ní ìbọ̀sẹ̀ ẹgbàá socks lẹ́yìn olóògbé ń pè ní socks. Kó kó sínú ìbọ̀sẹ̀. Wọ́n ní ká jẹ́ àlùbọ́sà wẹ́wẹ́ ká kó sínú socks. Lẹ́yìn bóyá tẹ bá ṣanra lálẹ́ kó kó sínú ìbọ̀sẹ̀. Kó wọ̀ sùn. Kó wọ̀ sùn. Ṣẹ́rí bọ́ ṣe wọ̀ sùn sí àtẹ́lẹsẹ̀ yẹn yóò máa fa ohun tó lè máa mú pajápajá nínú ara yóò máa fà á jáde. Kábíyèsí Elédùmarè. Mo fẹ́ sọ àṣírí kan fún èmi ò máa tún gbọ́ eléyìí rí o. Téèyàn bá ṣàárẹ̀ tó ń gba ìwòsàn tí àárẹ̀ yẹn bá máa kúrò lára rẹ̀ àtẹ́lẹsẹ̀ ló máa ń gbà jáde. Kábíyèsí Elédùmarè. Bó ṣe rí ni àtẹ́lẹsẹ̀ ló máa gbà jáde bó ṣe wà nìyẹn. Ọlọ́run yóò gbàdúrà wa á ní ṣe lásán àárà àgbà. Àmín. Ẹnìkan tiẹ̀ sọ pé àkekèé ta òun lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní nígbà tá àkekèé ta òun ọmọ láńlọ́ọ̀dù mi kan ní o ó bá mi yèyí àṣà
jẹ́ ìmọ̀ pé àlùbọ́sà ṣe wòsàn àkekèé mọ́ àkekèé ò ta èmi rí ìmọ̀ bí ṣe ń rí ó ní àkekèé mà ta òun lẹ́jọ́ mẹ́ta yìí ni òun bá ké òun pariwo pé àkekèé òun lórí lọ yìí ó ní wọ́n sáré wọ́n pa àkekèé òun ó ní ṣùgbọ́n àgbàlagbà tí ń bẹ́nu ilé yẹn ló bá ní àlùbọ́sàdà ó ní wọ́n wá mú ibi tí ojú ibi tákekèé ti ta òun yẹn wọ́n já a ní gbẹ́rẹ́ wọ́n tẹ ẹ̀jẹ̀ dúdú kékeré kan jáde wọ́n wá gé àlùbọ́sà wọ́n lọ̀ díẹ̀ wọ́n fi pa ojú ibẹ̀ wọ́n wá fóun ní àlùbọ́sà tó pọ̀ wọ́n ní kóun jẹ bẹ́ẹ̀ni ó ní bí oró àkekèé yìí ṣe lọ tóun kò sí rọ́mẹ̀. mo ní ìyẹn àlùbọ́sà náà bẹ́ẹ̀ni èmi kàn wo pé ká rẹ sí rẹsì ká rẹ sẹ́fọ̀ọ́ ká sì rẹ sáta ká ìjẹun lásán ni. tí okùn lẹ̀ bá bú èèyàn jẹ náà àlùbọ́sà ń pa ó ń fa oró ẹ̀ jáde. kábíyèsí elédò bẹ́ẹ̀ni mo sọ fún yín. ìyẹn ejò bẹ́ẹ̀ni lẹ́yìn eléèbó ń pè snake àkekèé ní jẹ́ scorpion. wọ́n máa mú abẹ fẹ́lẹ́ tó ń pè ní blade wọ́n kàn máa fi tọ́bẹ̀ yẹn díẹ̀ kán lọ àlùbọ́sà yẹn gẹ́lẹ́ kán fi pabẹ̀ ó máa fa oró yẹn jáde ní kẹ́ni yẹn dẹ̀ kó jẹ dáadáa yóò máa fa oró jáde. ó tún ní nǹkan míì náà tó tún ṣiṣẹ́ yẹn bẹ ṣùgbọ́n àti lè mú yẹn wá ní èní báyìí á máa mú yẹn wá lọ́jọ́ mi pẹ̀lẹ́pẹ̀lẹ́. bóyá káwọn èèyàn ká jùlẹ̀ káwọn èèyàn jàǹbá ní ẹ̀rọ àwọn olólùfẹ́ yìí gbàgede àṣà wọ́n ń gbádùn bàbá Ìgànlọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ní ń pè wá ní nǹkan sára sí wa pé ètò ìbílẹ̀ ní mítẹ̀ ń sọ̀rọ̀ tewétegbò yẹ ẹ má dànù ẹ̀ dúró torí pé àwọn ń gbádùn ẹ̀ ó sì ń ṣàwọn ní àǹfààní yínníyínní kẹ́ni lè ṣèmí ẹ̀yin náà ẹ fi kọ́mẹ̀ntì ẹ fi ròyìn ránṣẹ́ bá a ṣe ń ṣètò ibẹ̀ ṣe ń wò ẹ fi kọ́mẹ̀ntì yín ránṣẹ́ ẹ láìkì ẹ subscribe ẹ pín fáwọn ẹlòmíì ẹ jẹ́ káwọn ẹlòmíì ó jẹ ìgbádùn ẹ̀ náà kí la wà fúnra wa fún àní búra wa jẹ ntẹnìkè ní bá ní kó bu ẹnìkejì náà ní nígbà tá à ní gbé lọ sọ́run òun làwa náà fi mú àǹfààní eléyìí wá àmọ́ àǹfààní tẹ́yìn náà lè ṣe fún wa ni pé ẹ bá wa pín ètò yìí ká ẹ bá wa subscribe sí channel Yèyé Gbàgede Àṣà TV lórí YouTube ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ipa ò ní pín ẹ sì lè pè wá gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ fún wa lẹ́bùn lórí ètò yìí àti ń sọ náà ó tójọ́ mẹ́ta ẹ pè mí sórí 08039722703 08039722703 àti 08028481850 ní kẹ́ ẹ fi pè mí bẹ́ẹ̀ bá fẹ́ bàbá Ìgbọ̀lọ̀ sọ̀rọ̀ ẹ pè mí tààràtà lẹ́ẹ̀dọ́dọ̀ wọn ẹ̀yin ẹ má wọ̀rí kò sí wàhálà ìrọ̀rùn ló máa bá dé àmọ́ bàbá Ìgbọ̀lọ̀ ẹ̀fọ́ kan máa ti wà nílẹ̀ Yorùbá wọ́n ń pè yẹn ní ewúro láti ìgbà tí mo ti kéré ìyá mi ti máa ń ṣe ẹ̀fọ́ ewúro ó ti ẹ̀ lórí kan tí wọ́n máa ń kọ wọ́n ní òkun ni wá o àwa ò fomi olómi ṣanra igi ewúro kò fi tòjò kóró wọ́n ní igi ewúro ò fi tòjò kóró kò fi tòjò kóró ojú tó rọ̀ sí ewúro náà ló rọ̀ sí ìrèké a sì máa dùn ewúro á máa korò wọ́n ní ewé ewúro náà ń ṣe kísà lára ó ń ṣiṣẹ́ ìwòsàn tó pọ̀ báwo láti wá lèmi kàn wò pé ká mú ewúro ká gbó ká sì da ẹ̀gúsí sí ká dẹ já pálá àti pàlàmọ́ àti gbogbo ẹ̀ sí kó sọ kutu wọ̀wọ̀ ká ikú ẹ̀bà tàbí àmàlà ńlá fún sọ̀hún nìkan lèmi rò ó èmi ò mọ̀ pé Ọlọ́run yóò gbàdúrà wa. àṣẹ. mo fẹ́ jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ wípé ohun tí ò bá rí bẹ́ẹ̀ a lè mú wá sórí ètò yìí bẹ́ẹ̀ ni torí mo jẹ́ èèyàn kan tó yẹ pé àwọn èèyàn mọ̀ mí gan mi gbọ́dọ̀ tún máa parọ́ fúnra mi àǹfààní tó wà nínú ewúro pọ̀ gidi gan bẹ́ẹ̀ wọ́n máa ń pè nǹkan ní irunmú fún ọmọdé ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bẹ̀. irun inú fún ọmọ òkókó ó máa ń da ọmọ láàmú gan tí abiyamọ bá ti bímọ rẹ̀ ẹjọ́ kan já ewúro yẹn níwọ̀nba ni ṣe pé ọmọ òkókó ni ẹ ṣàn án dáadáa ẹ gbó ẹ fún omi ewúro yẹn gangan láì fi omi kankan sí ní ṣíbí kékeré ṣíbí bébì ṣíbí pínpín ní táwọn ọmọ òkókó ni mo sọ ṣíbí bébì tíntínní bẹ́ẹ̀ ni ẹ gbó ewúro yẹn ẹ gba omi ara ẹ ní ṣíbí yẹn ẹyọ kan láì fi omi kankan pẹ̀lú ẹ̀ ẹ bá mi kán epo pupa tíntínní sí ẹ fún ọmọ yẹn mu
ẹ máa ṣe bẹ́ẹ̀ fún ní ojoojúmọ́ àárọ̀ nìkan ni kò sálẹ̀ bẹ̀. ẹ̀ẹ̀kan lójúmọ́. bẹ́ẹ̀ ni yóò sì máa ya àwọn ìdọ̀tí yẹn yóò sì máa yà jáde. ìdààmú inú yẹn. àkọ́kọ́ tó ṣe ewúro nìyẹn. ewúro dáa púpọ̀, ó dáa fún ọmọkùnrin, ó dáa fún ọmọbìnrin náà láti máa gbó ní àárọ̀, láti máa kọ́kọ́ fi tẹ́nu. ìyẹn ni wọ́n ń pè ní detoxification. ẹ wá jẹ́ kí n sọ àlàyé ẹ̀ dáadáa fún yín. ṣẹ́rí tẹ́ bá gbo ewúro tẹ́ fi yọ̀ sí ìyẹn ọ̀sà tẹ́ mú yóò ṣiṣẹ́ fún àrùn inú. Yóò ṣiṣẹ́ fún àrùn inú. àrùn inú ká bá gbó ká kàn fi yọ̀ sí. bẹ́ẹ̀ ni téèyàn kàn fi yọ̀ sí yóò ṣiṣẹ́ fún àrùn inú. ṣẹ́rí tẹ́ bá wá gbo ewúro tẹ́ fi kankan sí lásán tẹ́ mú bẹ́ẹ̀ yóò ṣiṣẹ́ fún ara ríro gbogbo body system àbí bá ló ṣe ẹ̀yà ara. ṣé ara ríro ṣé ewúro wá jẹ́ bí paracetamol. ó ṣiṣẹ́ fún gan. ṣẹ́rí paracetamol tẹ́ pè yẹn ara ewé náà ti mú jáde. bẹ́ẹ̀ ni ara ewé náà ti mú jáde. ewé wà tó jẹ́ pé torí bá ń fọyàn tẹ́ni ẹ bá já tó bá sè tó bá mọ orí fífọ́ yẹn máa lọ tí ò sí rọ́bẹ̀. kábíyèsí Elédùmarè. bẹ́ẹ̀ ni tó dá mi lójú. tó ìbàrí Ọlọ́run. àǹfààní tó wà nínú ewúro pọ̀. àwọn tó bá dẹ̀ tún ní bí ìtọ̀ ṣúgà lára wọ́n máa ń sábà tún máa lò ó dáadáa. tó yẹ pé yóò máa mọ́wọ́ ẹ̀ wálẹ̀. a máa mú ìtọ̀ ṣúgà wálẹ̀. bẹ́ẹ̀ ni yóò máa ọ̀nà owó ni a lè gbà lo ewúro fún ìtọ̀ ṣúgà. èèyàn á gbó. ṣẹ́rí tẹ́ bá ti gbó bẹ́ẹ̀ yẹn ẹ wá fi ṣẹ́rí ọ̀rọ̀ oyin tí mo máa ń sọ fún yín oyin kó oríṣiríṣi o. tẹ́ bá kàn lọ sọ wípé mo rí oyin mo kàn fi sí kò ní ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni torí gbogbo oyin kọ́ ló ṣiṣẹ́ fún ìtọ̀ ṣúgà. àwọn ẹlòmíì tá a bá sọ̀rọ̀ nípa ìtọ̀ ṣúgà tá a bá ní ẹ lo oyin wọ́n máa wò pé ṣèbí oyin máa ń dùn oyin yàtọ̀ sí oyin. ṣẹ́rí tẹ́ bá ti gbo ewúro yẹn gẹ́gẹ́ bí ife kan. gẹ́gẹ́ bí ife kan kọ́ọ̀pù tá a fi mú mi o. bẹ́ẹ̀ ni kì í ṣe ńlá gbàgàdà o. tẹ́ bá ti gbó gẹ́gẹ́ bí ife kan ẹ wá bu oyin gidi ṣíbí kan sínú ẹ̀. ẹ lò ó bẹ́ẹ̀. oyin ọ̀ríjínà ni wọ́n ń wí o. bẹ́ẹ̀ ni ewúro yẹn kì í ṣe omi ara ẹnìkan lẹ́ máa gbà ń bẹ̀ yẹn o. ẹ fi omi tó mọ́ ẹ fi gbó ẹ dẹ̀ ṣànná kẹ́ tó gbó. ká fún wa ṣe ó ṣe pàtàkì. ẹsẹ̀ mo dẹ̀ máa ń sọ fún yín pé ohunkóhun tẹ́ bá fẹ́ lò ẹ yà sí mímọ́ ní orúkọ. ẹ gbàdúrà sí ti bàbá ti ọmọ ti àti ti Ọlọ́run. nílànà ẹ̀sìn tẹ́ bá ti ẹ̀ ń sìn yìí. lágbára Ọlọ́run yóò bá yín lára mu. àmì àṣẹ ìlú. ó ṣiṣẹ́ ó máa mú ọwọ́ ẹ̀ wálẹ̀. a mú ọwọ́ ìtọ̀ ṣúgà yẹn wálẹ̀. bẹ́ẹ̀ ni yóò máa mú ọwọ́ ẹ̀ wálẹ̀. àǹfààní ẹ̀yin tẹ́ ń wò wá jákèjádò àgbáńlá ayé tẹ́ ní ìtọ̀ ṣúgà ó ń lo àti jùlẹ̀ fún yín ẹ̀pin ìtàgé. ó tún kù kan tí mo tún fẹ́ fi kún nípa ti ewúro. obìnrin tí inú ẹ̀ bá máa ń kùn tí ń kùn tó ẹ pé kúnkún ni kó máa gbọ́ báyìí. èmi rò pé àwa tá à ń jẹ lá nínú wa. ẹ jẹ́ kó máa gbo ewúro mu kó máa gbó mu láì fi nǹkan sí kó máa gbó mu òun kan máa rí wípé inú kúnkún yẹn. kó kàn máa gbó lásán. bẹ́ẹ̀ ni ó dẹ̀ tún dá ní jíjẹ yálà bóyá ká sá kó gbẹ ká máa fi sọ́bẹ̀ díẹ̀díẹ̀ ó tún ṣiṣẹ́ lára ohun tó da ewúro Olúwa yóò dúró tiwa. àmì àìbí tiẹ̀ tí wọ́n á gbọ́ nǹkan kan o wọ́n ní pé ewúro tá a bá papọ̀ mọ́ nǹkan kan pé yóò di poison pé èèyàn gbọ́dọ̀ fi ewúro ẹ má bínú ẹ mọ̀ pé létí ọ̀fẹ́ lèmi èmi máa ń ṣèwádìí o pàápàá jùlọ lórí iṣẹ́ tá a gbé dání n bá fẹ́ dáwọ́ lé nǹkan kan màá ṣèwádìí ẹ̀ ká tó bẹ̀rẹ̀ ìbílẹ̀ ní mi lórí tewétegbò yìí mo ṣèwádìí àwọn ewébẹ̀ wa kan mo ṣèwádìí ẹ̀ fínífíní wọ́n ní ẹ téèyàn bá gbo ewúro téèyàn bá papọ̀ mọ́ omi kìíní kan ó máa di poison yìí gbọ́dọ̀ mú ó kí ni nǹkan ọ̀hún. ẹ ṣeun mo dúpẹ́ Ọlọ́run ò ní fi wálẹ̀ a ní ṣìṣe a dẹ̀ ní ṣí òògùn lágbára Ọlọ́run a ní ṣomi gbé lórí òkè lágbára Ọlọ́run. ṣe rí ewúro bó ṣe wà yẹn a ò gbọ́dọ̀ gbo ewúro ká fi omi ọsàn wẹ́wẹ́ sí májèlé ó ti di májèlé ó ti di májèlé ẹnikẹ́ni tó bá dán wò ẹ má dán wò ọ̀run ni o. wọ́n ní a gbọ́dọ̀ mú ewúro ká gbé kájà sí ọsàn wẹ́wẹ́ tó lè pé mo ti gbo ewúro mu ní ìsìn o
kò tí ju bí ìṣẹ́jú 5 lọ wọ́n tún wá gbé ọsàn wẹ́wẹ́ fún mi ẹ má sàrẹ́ wá ní kí n mú le. ẹ má lò ẹ má mú ohun tó dájú ni mò ń sọ fún yín ewúro àti omi ọsàn wẹ́wẹ́ ò gbọ́dọ̀ pàdé májèlé ò gbọ́dọ̀ pàdé lára o. òun lẹ ti gbọ́ ẹ̀ ṣe bí mo wí fún yín mo ní àwọn nǹkan tí yóò máa ṣe yín láǹfààní òun ni màá mú wa lórí abala ìbílẹ̀ ní mí tewétegbòlẹ̀ wa àní ewébẹ̀ wa èyí tí ń ṣara lóore tí ń ṣèwòsàn fún wa lágọ̀ọ́ ara wa tí ó ṣàwòtán àrùn ẹ wò ó ẹ máa bá mi pín ẹ subscribe ẹ comment ẹ like ẹ Yèyé Gbàgede Àṣà TV ẹ má jẹ́ òkú o iṣẹ́ tí inú ò ní kú lágbára Ọlọ́run ẹ pè mí lẹ́yìn ètò sórí 0039722703 08039722703 àti 0028481850 ní kẹ́ ẹ fi bá mi sọ̀rọ̀ gbogbo àwọn àlejò tá à ń gbé wá bẹ́ẹ̀ bá fẹ́ kàn sí wọn ẹ pè mí tààràtà lẹ máa dọ́dọ̀ wọn ẹ wò ó ìkan mà tún wà ẹ̀fọ́ kan tẹ́ pé tí ìyá mi bá dì nígbà táwa kékeré tí wọ́n bá mú ẹ̀fọ́ yẹn tí wọ́n fi ẹ̀gúsí tí wọ́n dì á máa ń pè ní òsíkí wọ́n bá da àwọn ẹja gbogbo àwọn ẹja pọ̀nmọ́ nǹkan kan palamu panla ṣùkúṣùkú ojúyọbọ tí wọ́n da gbogbo ẹ̀ sí tán fara ìfòrò làwọn máa fi gbé àmàlà sọ́hùn ẹ̀fọ́ ìgbóná máa ń pè àwọn ẹlòmíì ń pè ní ègbó àwọn ẹlòmíì ń pè ní ìgbó gbogbo orúkọ tẹ́ bá ń pè nílùú yín ẹ̀fọ́ náà ni ẹ̀fọ́ ìgbó tàbí ẹ̀fọ́ ìgbó làwa ń pè lọ́dọ̀ tiwa wọ́n mà ní tún ń ṣàwòsàn fún àbíkò ni. ẹ̀fọ́ tẹ́ ń sọ̀rọ̀ nípa yẹn àwa máa pè ní gbòmá. gbòmá lédè ti Kútọ́nù ṣé bẹ́ẹ̀ mọ̀ bàbá ìgọ̀lọ̀ láti orílẹ̀-èdè Kútọ́nù ṣùgbọ́n ìlú Abẹ́òkúta làwọn fi ṣe bùgbé. ẹ rí i pé gbòmá gbò náà ló wà ní gbòmá là máa ń pè ní Kútọ́nù lọ́hùn. bẹ́ẹ̀ ni ṣe rí àǹfààní wà nínú ẹ̀ tó pọ̀ ohun gbogbo tí Ọlọ́run dá dáradára ni ṣe rí ẹni tí kì í bá ń rí oorun sùn kó máa jẹ̀fọ́ ìdàdà ṣùgbọ́n tó bá máa jẹ̀fọ́ yẹn tó bá máa sè lọ́bẹ̀ fún un kó má fi òróró ṣe kó má fi òróró sí epo pupa ni kí wọ́n lò fún bẹ́ẹ̀ ni yóò bẹ̀rẹ̀ sí ní rí oorun sùn dáadáa ẹ dẹ̀ mọ̀ pé àìrí oorun sùn yẹn ìfúnpá gíga lè máa fà á ẹ̀jẹ̀ ríru lè máa fà á ó dẹ̀ tún fẹ́ mú ẹ̀kọ́ kan wá níbẹ̀ èyí tó ẹ̀kọ́ yìí ṣiṣẹ́ fún àwọn ọkùnrin gan bẹ́ẹ̀ ni ṣe rí ẹ̀fọ́ yìí ó tún ní bá tún ṣe ń ṣe tó tún ṣiṣẹ́ fún ìtọ̀ ṣúgà bẹ́ẹ̀ ni a máa ń sè lágbo. mo ṣiṣẹ́ fún àìróorun sùn ó ń ṣiṣẹ́ fún ẹ̀jẹ̀ ríru ó tún ń ṣiṣẹ́ fún ìtọ̀ ṣúgà ẹ̀yìn tó lẹ̀ a máa ń sè ní àgbo báwo lẹ ṣe máa sè ní àgbo ẹ wá omi dùn táwọn kan ń pè ní omi kan. omi ògì ní jẹ́ bẹ́ẹ̀ omi tá a ré lórí ògì tá a ti sẹ́. òun lẹ máa wá ẹ máa ṣan ẹ̀fọ́ yìí dáadáa ẹ má tọ́ kúrò lára igi ẹ̀. tigitigi ẹ ṣan dáadáa ẹ kó sínú pọ́ọ̀tù kòkò yìí ṣe àgbo yín ẹ bu omi yìí sí omi dùn yẹn sí ẹ fi káwọn bílálà díẹ̀ sí ẹ sè é dáadáa kó jiná tẹ bá fẹ́ sè é sè é ní alẹ́ ọjọ́ kejì lẹ́ máa bẹ̀rẹ̀ sí ní mu ní ife kankan ó ṣiṣẹ́ dáadáa ó ṣiṣẹ́ gidi bẹ́ẹ̀ ni tẹ́ bá ti sè é tó bá ti ṣá ẹ tún ṣe ẹ máa rí pé oorun yín yóò bẹ̀rẹ̀ sí ní yàtọ̀ bóyá ìtọ̀ ṣúgà yín ti hàn ta kò tí ì hàn yóò bẹ̀rẹ̀ sí ní yàtọ̀ wọ́n fẹ́ sọ nǹkan kan nípa ìfúnpá gíga àbí ẹ̀jẹ̀ ríru ẹ jọ̀ọ́ àwa tá a jẹ́ ọkùnrin tá a bá fẹ́ ṣọ́ra lọ́sàn-án tàbí ní alẹ́ ẹ má jẹ́ a máa bomi sórí. ẹ̀yin tí ẹ ní ìfúnpá gíga nù. ohun tí ò bá rí bẹ́ẹ̀ mi lè mú wá. ká má bu omi sórí. ẹ má jẹ́ a máa ṣápá láwà bomi sí ni. ẹ má jẹ́ a máa bu omi sórí. ẹ ṣàkíyèsí nǹkan kan tí obìnrin bá ní rọpárọsẹ̀ ó sáré tètè fi obìnrin lẹ̀ ju ọkùnrin lọ. ẹ ṣáwo. àìsàn rọpárọsẹ̀ àbí bá la ṣe máa sọ lọ́dọ̀ ọkùnrin ó ṣòro owó sàn ju ti obìnrin lọ. nítorí tẹ ẹ bá ń ṣọ́ àwọn obìnrin wọn ìsábà bu omi sórí. gbogbo ohun tó dẹ̀ gbogbo ohun tó dẹ̀ ń ṣiṣẹ́ lára
àgọ́ ara ẹ̀dá orí ló ti bẹ̀rẹ̀. ṣẹ́rí nígbà tá a bá jí láàárọ̀ ọpọlọ wa ó ti sinmi kò sí lórí iṣẹ́ mọ́ a lè bomi sórí lákòókò yẹn ṣùgbọ́n ìgbà tá a ti lọ ṣiṣẹ́ a ní àwa fẹ́ ṣanra tá a bá sáré bomi sórí yẹn ọpọlọ yẹn kàn máa daṣẹ́ wálẹ̀ lójijì lójijì bódà ṣe daṣẹ́ wálẹ̀ lójijì yẹn gbogbo ohun tó jẹ́ ẹ̀yà ara wọ́n máa bẹ̀rẹ̀ sí ní kọlura wọn bí ò ṣe yẹ kó kọlura wọn bó ṣe wà nìyẹn so kò dá kí ọkùnrin lọ ṣiṣẹ́ ò bá jẹ́ òun ṣiṣẹ́ agbára ò bá jẹ́ òun ṣiṣẹ́ ọ́fíìsì ọpọlọ ló fi ń ṣe gbogbo nǹkan yẹn bẹ́ẹ̀ni tó bá fẹ́ ṣọ̀rọ̀ lálẹ́ àbí ọ̀sán bomi sára nìkan tóbi ṣó ń gbọ́ iṣẹ́ ọpọlọ ló ń ṣe o pẹ́ńpẹ́yẹ́kẹ́ bomi sí ara nìkan má bomi sórí bẹ́ẹ̀ tí tá a bá jí láàárọ̀ ọpọlọ wa ti sinmi a lè bomi sórí wẹ̀ láàárọ̀ nígbà yẹn. ìbọn ìwẹ̀ káwẹ̀ lọ́sàn-án káwẹ̀ ní alẹ́ nígbà tá a ti ṣiṣẹ́. ẹ má jẹ́ abomi sórí nígbà yẹn. ẹ̀yin ọkùnrin ọlọ́run tiẹ̀ kú ṣe bó ṣe rí nìyẹn. àwọn ìbomi sórí ń tiwa ọpọlọ wa sì ṣiṣẹ́ lágbára lọ. ń ṣiṣẹ́ nọ́mà kì í daṣẹ́ lẹ̀ àwọn obìnrin a ní lọ́kì. so tó bá ti ń ṣe bẹ́ẹ̀ tó bá ti rí pé bẹ́ẹ̀ èèyàn ní ìfúnpá àbí ẹ̀jẹ̀ ríru ohunkóhun tá a bá ń lò sí yóò tètè wálẹ̀ yóò tètè ṣiṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ bó ṣe rí nìyẹn ọlọ́run ò ní fi wálẹ̀ àbí ṣiṣẹ́ lágbára lọ. ẹ wò ó mi ní mú ohun tí ò rí bẹ́ẹ̀ wá. ẹ ṣeun èmi ti ẹ̀ mọ̀ pé akọ́ṣẹ́mọṣẹ́ ni yín nínú ìṣègùn ìbílẹ̀ tewétegbò ilẹ̀ wa àti orílẹ̀-èdè nàìjíríà nínú àwọn àjọ tí ń fi ewé àti egbò ṣe ọmọ aráyé lóore gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní ààfin bàbá wa lákè tìlú ẹ̀gbá ọba kábíyèsí adédọ̀tun àrẹ̀mú gbádébọ̀ ibẹ̀ ni gbogbo àwọn tí ń tọ́ wà ní abẹ́ tewétegbò ilẹ̀ wa ni wọ́n fi pàtẹ́ sí bàbá ò sì lè gba ààyè kò lè fààyè gbóńjìbìtì láàfin rẹ̀ bẹ́ẹ̀ ni nítorí pé mo mọ bàbá débẹ̀ ni olóòótọ́ kan gbòógì làwọn náà bàbá ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ipá ò ní pín yín o ní mórí búṣọ ẹnu ẹ̀yin náà ní ṣàwúre lẹ́yìn ìgbésí ewé kan wá wà tí mo fẹ́ kàfíkà jẹ ńlẹ̀ má bínú ewé ìpín tí egbò ẹ̀ lámúwá níjọ́ tá a ṣe yìí egbò ẹ̀ lámúwá a sì ṣèlérí fáwọn èèyàn pé iṣẹ́ tí ewé ẹ̀ tó ń ìwòsàn tí ewé ẹ̀ ń ṣe pé á padà sọ àyè ò gbà wá lọ́jọ́ òun láti sọ a lè sọ báyìí torí àyè wá fún díẹ̀ belenja a sì láàyè a sì lákòókò díẹ̀ bí a ká sọ ewé ìwòsàn tí ewé ìpín ṣe àti sọ tegbò rẹ̀. ewé ìpín ṣiṣẹ́ dáadáa àkọ́kọ́ ó máa ń fọnú ṣàkì ẹ̀dá ṣàkì. ṣé yóò wá jẹ́ ìdàgbà. jíjẹ kọ́ ó máa ń fọnú ṣàkì á fọ̀ ọmọ torí ó jẹ́ ewé kan tó jẹ́ pé ẹ máa rí pé ó dàbí sandpaper. tí máa ń hàyàn lọ́wọ́ hárahára yìí báyìí ewé ìpín àwa tí ẹ máa fi fọ pọ́ọ̀tì ní nílùú òkè nígbà tí gòsí kankan rin nílùú ní abúlé wa á lọ jẹ́wé ìpín àwa fi bó ẹ̀yìn pọ́ọ̀tù. ṣẹ́rí kì í ṣe pé ó máa mú èèyàn yàgbẹ́ gbúrúgbú èèyàn lè yàgbẹ́ gbúrúgbú kínú ṣàkì ẹ̀ má dẹ̀ mọ́ kó má mọ́ bẹ́ẹ̀ ni oríṣiríṣi oògùn ni wọ́n ti ń tà láyé sí i. torí ìgbẹ́ yíyà nìkan kọ́ nínú fífọ̀ ìtọ̀ tí à ń tọ̀ yẹn ó fọnú ṣẹ́rí ewé pín ìyá kàn sí ni ajá á sè ṣẹ́ni bọ́ mi tá a bá sè á máa mú ní ife kankan kò korò kò kan ó kàn ó dàbí omi náà yóò máa fọnú ṣàkì àwọn kòkòrò kan wà kòkòrò yẹn ó tíírí mi mọ bí mo ṣe fẹ́ júwe ó tíírí báyìí. ká pè ní àìfojúrí àbí tí èèyàn ò lè rí púpọ̀ èèyàn ò lè rí púpọ̀ kò lè hàn dé ó máa ń funfun gan. ó máa ń wà nínú ṣàkì. kì í dẹ̀ ń gùn kì í kò gùn tíírí báyìí ni kò dàbí òwú tẹ́ fi ṣe ètò ń sìn. nínú ṣàkì làwọn máa ń fi ilé nínú ṣàkì làwọn máa ń fi ṣe ilé èèyàn ò lè ìyá mọ́ ìgbọ̀nsẹ̀ kó rí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ewé téèyàn bá sè tó bá mu yóò pa gbogbo àwọn kòkòrò yẹn. omi lásán nìkan láti omi lásán là á kàn bù sí láti àkàn já ewé ìpín ajá ewé ìpín yóò pọ̀ àṣọ bẹ́ẹ̀ ni àwa kò sínú kòkò àgbo bẹ́ẹ̀ ni àfomi lásán sí láì fi nǹkan kan sí láì fi nǹkan kan sí á sì máa mú
bẹ́ẹ̀ ìyẹn tún dúró bẹ́ẹ̀ obìnrin nìkan kọ́dẹ̀ nínú ẹ̀ máa ń gbóná inú ọkùnrin náà máa ń gbóná bẹ́ẹ̀ àti ètò wà lórí ẹ̀ a sì máa mú wa kì í ṣe òní. obìnrin tínú ẹ̀ máa ń gbóná torí pé inú òun máa ń gbóná nígbà tó bá ti mú oògùn yẹn yóò máa rí wípé ìgbóná yẹn máa bẹ̀rẹ̀ sí ní yàtọ̀. máa lọ́lẹ̀. bẹ́ẹ̀ òru dẹ̀ ní ìgbóná inú obìnrin máa ń pọ̀ òru ni ó máa rí wípé ó máa bẹ̀rẹ̀ sí ní lọlẹ̀ ó máa yàtọ̀ ó máa bẹ̀rẹ̀ sí ní lọlẹ̀. ẹ wò ó ọlọ́run kẹ́ wa nílẹ̀ Yorùbá ọlọ́run fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó fi kẹ́ wa ọlọ́run mú ilẹ̀ wa tí ń ṣàn fún wàrà àti oyin ọlọ́run dá àwọn ewé lóríṣiríṣi ó dá wọn sí igbó ó dá wọn sínú ìjù ó wá fi ṣe àwa ọmọ aráyé lóore pàápàá jùlọ àwa ìran Yorùbá ọlọ́run dá ewé bẹ̀ fún wa o nílẹ̀ Yorùbá ó fi ṣe á lóore ní nítorí pé pàtàkì ní àwọn ewé àti egbò ilẹ̀ wa tí ń ṣèwòsàn pàápàá jùlọ àwọn ewébẹ̀ wa tí ń ṣèwòsàn fún àìsàn ara tí ń ṣe àfọ̀mọ́ ẹ̀jẹ̀ tí ń ṣe àfọ̀mọ́ kòkòrò lágọ̀ọ́ ara tó sì ṣe pé àwa Yorùbá ń dá ní tí kì í jọ wá lójú òun ẹjẹ́ ó jọ wá lójú ẹ jẹ́ kí n ta ní ẹjẹ́ àgbẹ̀ fún ẹjẹ́ àlò ẹ jẹ́ ká ṣe bí wọ́n ti ń ṣe ó lè bá rí bó ṣe ń rí lèmi máa ń sọ lórí ètò yìí tá a bá ṣe bí wọ́n ti ń ṣe á rí bó ṣe ń rí tá a bá jẹ oúnjẹ wa bí ẹni tó ń jẹ oògùn àní padà fowó ra oògùn ká sọ oògùn ló ń jẹ àní jẹ oògùn bí ẹni ń jẹun ni òun ni mo ṣe máa ń pariwo lórí ètò yìí pé ìbílẹ̀ ni mí pọ́nbélé ṣẹlẹ̀ rú àgbo agbára àgbo lọ́sùn fi ń wẹ̀ ẹmọ rẹ̀ kí dókítà ó tó dé kí gbàgbó tó dé nǹkan kan ládìẹ ń jẹ kí dókítà ó tó dé àwọn bàbá wa ń làgbo bẹ́ẹ̀ kan bá sọ fún yín pé ẹ má làgbo ẹ má dá lóhùn àìlódiwọ̀n nígbà yẹn òun ni ò dáa ṣùgbọ́n ní ìsìn ìmọ̀ ìjìnlẹ̀ ti gorí ewé àti egbò ilẹ̀ baba ńlá wa gbogbo ẹ̀ ló lódiwọ̀n ẹ mu fe omi kan láàárọ̀ ẹ mu kọ́ọ̀pù kan lálẹ́ òdiwọ̀n ti bá àgbo yìí o ẹ má lò ju ọjọ́ mẹ́ta lọ ẹ má lò ju ọjọ́ mẹ́rin lọ òdiwọ̀n ti bá ẹ má jẹ́ kí wọ́n fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ mọ́. ewé lílò kì í ṣẹbọ. bẹ́ẹ̀ ni. àgbo lílò kì í ṣe òrìṣà. Ọlọ́run ló dáa. bẹ́ẹ̀ ni. so ẹ fọkàn yín balẹ̀ ó dáa ká máa lo ewé ó dẹ̀ dáa ká máa jẹ̀fọ́ àǹfààní ara ni Ọlọ́run dẹ̀ ní fi wá sílẹ̀ àmín àǹfààní ẹ̀ pọ̀ ó yóò bára mu a máa mú wá díẹ̀ tó dẹ̀ jẹ́ pé tẹ́ bá lò bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ máa bá bẹ́ẹ̀ lẹ́bàá ohun tí ò bá rí bẹ́ẹ̀ a lè mú wá sórí ètò yìí torí pé akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n. ohun tí n bá dẹ̀ ti lò rí tí mo ti lò fún àwọn èèyàn rí. tí wọ́n ti gba ìwòsàn bẹ́ẹ̀. ní màá mú wá lágbára mi ò ní mú ohun tí ò rí bẹ́ẹ̀ wá fún yín. ẹ wò ó ẹ jẹ́ ká máa ṣẹ́rí wálé fún ètò gbàgede àṣà fún tòní nítorí pé a lè torí àwíjàre kí tó tán lẹ́nu àti pé tá a bá fẹ̀yìn sọ́wọ́ ọ̀tún tá a fẹ̀yìn sọ́wọ́ òsì tá a wá fi ẹ̀yìn rìn títí dèlùú Ìsẹ́yìn ẹni tí òkú ní fiṣẹ́ yín ni ò ní fiṣẹ́ yín ni ńlá fi sọ pé ẹ bá wa pín in ká o ẹ buwọ́lù ẹ subscribe ẹ like ẹ comment sórí Yèyé Gbàgede Àṣà TV ẹ pín in ká ẹ jẹ́ káwọn èèyàn rí gbọ́ ẹ jẹ́ kí wọ́n dààmú ẹ jẹ́ kí wọ́n rí ohun tẹ́ ń gbádùn lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV yìí ẹ jẹ́ káwọn náà jẹ́ gbádùn ẹ jẹ́ kémi náà gbádùn yín ẹ wá polówó ọjà yín lórí ètò yìí ẹ gbé ẹ̀bùn yín wá torí pé à ń fi iṣẹ́ àmúrelé à ń fi síta fáwọn kan ká lè máa rẹ́bùn fún wọn nítorí já dáwọ́ dúró lé nípa ìdí ẹ̀ nu o torí pé kò sí ẹ̀bùn sáàmà fáwọn èèyàn wa tí wọ́n bá gba ìbéèrè wa òun la ṣe dáwọ́ dúró díẹ̀ lórí ẹ̀ àwọn èèyàn sì ń gbìyànjú torí pé ká kọ́ni láṣà ká kọ́ni ní èdè ká sì kọ́ni níṣẹ̀lẹ̀ Yorùbá ńlá fi gbé àṣà Yorùbá lárugẹ lórí ètò lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV ẹ pè mí sórí 08039722703 08039722703 tàbí 08028481850 ẹ pè mí lágbára lọ́wọ́ Elédùmarè ipa ò ní pín yín o ẹ ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ a máa fèyí ṣe lọ àkọ̀tún láti mú wá fún yín nígbà míì lórí ètò Gbàgede Àṣà lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV Yèyé Gbàgede Àṣà Mojísọ́lá Àjàyí lórúkọ mi àríkẹ́ ọmọ àfìjà sínú pèsè ẹ̀rín afẹ́bí sínú kò ń jẹ ahun èmi lọmọ owó ló ń jẹ bá rí mi tó rojú máa sì fà ìjẹ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni àríkẹ́ ọmọ ajó má níwòrán Ìbàràpá ní mí ọmọ àfi bàràpẹ̀lẹ̀ ọ̀rọ̀ tapá ti tan èrúwà òjòkó agbe dúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà agbe ló máa ń dájà wa
ìyókù dọjọ́ mi ọjọ́ rẹ̀ lórí ètò gbàgede àṣà. Ó dàbọ̀. Gbàgede àṣà ni, gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà ni, èmi kò má dà kọrin o. gbàgede àṣà ni, gbàgede gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà ni ètò. Kadi koroba o, kadi suku, kadadi mọ́lẹ̀ o. Bẹ́ẹ̀ni Ojú sọ́kọ kẹfẹ́ sanyán bàbá ṣọ́. Ìró àti bùbá pẹ̀lú àbètí ajá. Agbádá ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn. Bẹ́ẹ̀ni o. Kárí ni ká pọ́n nílẹ̀ Yorùbá lónìí yẹn. Ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi. Ẹ fàṣà kọ́mọ. Gbàgede gbàgede àṣà ni, àṣà alẹ́ wa ni. gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé Òtítọ́ lájà àṣà ni o. Yorùbá wa. Tó ṣe wà létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà ni ètò. Mojísọ́lá Àjàyí ta tó kun ètò yẹn o. Bẹ́ẹ̀ Àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé Òtítọ́ lájà àṣà ni o. Yorùbá wa. Tó ṣe wà létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà ni.